ẹ̀wọ̀n tí ń lọ nísìnyí lásìkò tá a wà yìí nípa ọ̀rọ̀ olórin alágbèéni tó ń fi ẹnu fèsì tó ń fẹnu tẹ́mẹ́lú àwọn àfa ó sọ yìí pé ẹ̀yin àfa tẹ wá ganu lẹ́nu ọlọ́run ó ní ẹ̀yin àfa tẹ wá ganu síbí ẹ wá ganu síbí bó ṣe sọ̀hún ọjọ́ mẹ́ta gbáko làwọn àfa fi ń polú ẹnu nínú orí social media pé ẹ̀rọ kìlọ̀ fún o ẹni ó tún ṣe o tí o bá tún ṣe yóò ó wọ ga o ó sì gbọ́ kò ṣàtúnṣe ẹ̀ bàbá wa mufti diyar asan suleiman farouk miskinu billah. dàmàlá hayatahu. ẹ bá ń sẹ́fẹ̀lẹ̀ kan sí. bàbá yẹn wá lọ bí ìjókòó ẹ̀ wọ́n lọ ṣe ìdárò ẹ̀mí ó di méní wọ́n lọ ṣe ìdápadà ìdìde tiẹ̀ náà tó dìde sí tiwọn ó di méjì wọ́n wá wò yí pé wọ́n wá bẹ ojú àwọn afa tó kóró ojú àwọn afa kọ́rẹ́ lọ́wọ́ níbi ìjókòó àwọn àgbàlagbà afa ń jẹ̀bú Ogun State Lagos State gbogbo wọn pọ̀ ń bẹ́ẹ̀ bàbá yẹn wá ní kọ́rọ̀ tó mọ̀ lọ jìnnà ká tó ṣe fìdáwù alájì tó sọ yí pé kò sí àwọn afa tó láwọn afa ganu ẹ̀ǹdẹ́ sókè ló bá dìde náà wá sọ fún yí pé ẹ sọ fún àwọn afa kankan ká má bínú gbólóhùn ẹ̀yọ̀ kan náà ni ẹni àyàn afa ẹ má bínú o ó ṣèṣì jábọ́ ni ó lóun ò ṣe mistake ẹ wò nǹkan lẹ́nu ẹ̀ lọ́hùn ó ní òun ò ṣe mistake kí ló dé ó ní ká mú evidence wá bàbá bó tuntun sọ wípé evidence mi lórí social media ẹ bá ti tẹ́ nísìnyí yóò gbé wá ó ní no ó lálákọ̀wé lòun àwọn alákọ̀wé wo de kí apologize bàbá mo ti wá rí i pé n tó dáa jù ni n tó sọ òun káwọn adákẹ́ ń bẹ̀ kíní tí máa wà lára rẹ̀ òun ó ti gùn nù kò sì ní gba òdodo lásìkò wọn wá dákẹ́ fún ìdákẹ́ fún tó dákẹ́ fún yẹn wọ́n wá fi sọ ìwọ pé minali ahami ilali muhimmi. àkọ́kọ́ ẹbí mùsùlùmí ni ń jẹ́ abdulwasi ló kọ rẹ̀ ń jẹ́ taba faraya láàrin yìí nísìnyí àti tayẹrẹ bá islam taba bínú sọmọ ìkìlẹ̀ tá a lọlé àti tayẹrẹ bá islam tọ́ra àwọn afa kan sọ pé ó yẹ kó bínú kó ń bẹ̀ wọn ni mufti ò lè bínú kó ń bẹ̀ wọn tọ́wọ́ fi lè bínú kó ń bẹ̀ wọn àbí ń sọ̀rọ̀ burúkú sí lódì padà ó ti tayẹrẹ bá islam torí abdulwasi ní lákọ̀ọ́kọ́ wọ́n sọ ahamu ni pé ìbò sọ pé la ilaha illallah ó gbà pọ́lọ́wọ́n ọbẹ̀ ọ̀kan ni bí ó sì gbà ìbí ìyá rẹ̀ gbà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n bí sínú ìsìlámù ni nítorí bẹ́ẹ̀ wọ́n wá ṣe sùúrù fún èyí ò làwọn àfáà kan wá ń bẹ̀ ní jáì lórí social media tí wọ́n ń wanu sí mufti lára ẹ lọ sọ́ra yín ẹ jẹ́ kó rí yín ó pé ipò tí mufti wà gbogbo ẹ̀yin náà ẹ̀ ń ro kan bẹ́ẹ̀ ẹ fẹ́ dé bẹ́ẹ̀ ẹ sì ti àti orí ìtẹ́ ẹ̀ ń wọnú sí ẹni tó wà lórí àga lára. ẹ̀yin tẹ́ pé orí ìtẹ́lẹ̀ ẹ̀sẹ̀ dé wọn ètò ẹ̀ fún yín gan ẹ̀ tí ẹ̀ sọ́ àbáṣe ẹ̀ tí ẹ̀ sọ pé mo ti rí ẹni yìí rí kí ẹ̀ máa sọ ìwọ pé mo rí rí mo ti bà á lọ́wọ́ rí èmi àti ẹ̀ àti sálámà síra wa rí n tó ṣe yìí kètì ṣàyídá mufti ṣàyídá níbi ọ̀rọ̀ yìí òfin tó gbé tó dé torí mi máa sọ̀rọ̀ fún ọ pẹ̀lú kọ̀díyà islamiyya ní ma sọ̀rọ̀ fún ọ pẹ̀lú ẹ̀rí èyí tó gbé tó dé òun yìí pé minali ahami ilal muhimmi ẹni tẹ́fẹ́ bá sọ̀rọ̀ yìí mùsùlùmí ni tí o bá yí padà lónìí ó lè di lọ́la kó bọ́ sáyé kó lóun kó jẹ tẹ́fẹ́ tí wọ́n á fọ̀rọ̀ òdì ẹ ti sọ̀rọ̀ òdì sí láti wò yìí ó lè jáde yányán bí Adéwálé Àyùbá ṣebí ìwà kan lẹ́yìn àfáwọ̀ social media yìí náà wù Adéwálé Àyùbá tó fi lóun òsì islam mọ́ àní ẹ má máa léyìn kó nu ìsìlámù sáàpọ̀sí àbá ń dínkù lóòótọ́ ẹnìtàkù yóò kò ṣe é dáa burú ló ṣe Ọlọ́run lè padà fi mọ́ lẹ́mìí tí ó nù láti inú ọkàn rẹ̀ pa burú ló ṣe yóò sì ṣàtúnṣe ẹ̀ tí mufti wá ti wá da gbogbo nǹkan rú lónìí mufti ń ṣe murahatul gada ẹnìtàkù yìí ń ṣe murahatul yawm ọ̀la ni mufti ń rí ẹnìtàkù yìí ń wò ní nìkan pé bó ti dáa fóun ṣèbóun ti lówó ṣèbá kọrin àgbà lòun sebo tí wà ní tọ́ọ̀pù kò mọ̀ pé tó bá wà ní tọ́ọ̀pù máa ń dojú bolẹ̀. jẹ́ kí n sọ fún ọ sórí ahamu yìí ló ṣe pàtàkì ó ju muhimu lọ kéèyàn mọ Ọlọ́run lọ́kan kéèyàn gbà pé kò sẹ́ni ẹ̀ka àfọlọ́run òun ló ju gbogbo nǹkan lọ. tọ́ ẹ̀yin èèyàn wa tètè lọ sọ fún K1 The Ultimate wípé kí ó dìde kó lọ túbá lọ́dọ̀ àwọn àfáà tí ó bu ní ọjọ́ yẹn lórí gbogbo àwọn àfáà ló ti dìde sí báyìí o ẹ tètè sọ fún wípé kó lọ túbá o kó lọ túbá kó lọ
tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kó lọ sọ sọ́ọ̀rì fún àwọn àáfàá wọn yẹn. Tọ́ ẹ kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.